ثم صالح بن أحمد ọmọ Imam Ahmad ọmọ Hanbali kayun náà ثم قال صالح بن أحمد ọmọ Imam Ahmad ọmọ Hanbali tó jẹ́ Imam Salafiya قلت لأبي Ọlọ́hun sọ fún bàbá àwọn Ahmad ọmọ Hanbali إن قوما يقولون Ọlọ́hun kan sọ pé إنهم يحبون يزيد Ọlọ́hun gbọ́ mi tóhun lọ tóhun gbọ́ pa àwọn kan láwọn nífẹ̀ẹ́ àwọn láìkì Yesid ọmọ Muhawiyah ó ní mo gbọ́ ní bàbá òun gbọ́ táwọn kan pa àwọn láìkì Yesid ọmọ Muhawiyah قال يا بني Ahmad ọmọ Hanbali wá ní ìwọ ma mi bolo ti gbọ́ dáadáa darun yẹn وهل يحب يزيد أحد يؤمن بالله واليوم الآخر ìjẹ́ nìkan bẹ tó gba Ọlọ́run gbọ́ tó sì gba kìámà gbọ́ tó nífẹ̀ẹ́ Ọlọ́run tó nífẹ̀ẹ́ Ànábì tó gba pálí kìámà ń de ìjẹ́ ara nìkan tó gba pálí kìámà ń bẹ tó jẹ́ mùmínì tí ó wà nífẹ̀ẹ́ Yesid ọmọ Muhawiyah فقلت gbọ́ Ahmad ọmọ Hanbali sọ bẹ́ẹ̀ فقلت sọ́ọ́lì ọmọ rẹ̀ wá pé òun wá dá bàbá lóhùn يا أبت wọ́n bàbá mi فلماذا لا تلعنه èé wá ṣe ń gbà tẹ́ ma yí pé ẹ̀ máa pẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ èé ṣe tẹ́ ẹ̀ máa wá ṣépèlé kó wọn máa gbọ́n bí kútúbà kẹ́ ẹ̀ máa ṣépèlé pẹ̀lú gbogbo ohun tó ṣe. قال يا بني Ahmad ọmọ Hanbali wá rẹ̀ ni wọ́n wá ní wọ́n ọmọ mi. ومتى رأيت أباك يلعن أحدا níjọ́ tó o ti mọ̀ mí tí mo ti bí ọ ní orí kí n ṣépèlé nìkan rí ọmọ ní rárá ọlá nàbí láàgbọ̀rọ̀ ṣépèlé nìkan nù wọn ó lè yan ònà ṣépèlé tọ́wọ́ ẹgbà yìí bá wà ní wọ́n bùn Yesid ní àgbà pé àwa yìí gan máa gba ìpè wọn sẹ́ni àmọ́ ńgbà tí ọ̀sáyè rẹ̀ à ní ṣépè. وروي عنه wọ́n tún wá gbà á أنه قيل له wípé wọ́n sọ fún un pé أتكتب الحديث عن يزيد بن معاوية ìwọ Ahmad ọmọ Hanbali ó sì dákẹ́ kọ àdíìsì kan tí Yesid ọmọ Muhawiyah sáà àdíìsì tó gbà wá ní kẹ́ kọ́ lẹ̀ sínú musnadu yín. قال لا ولا كرامة Ahmad ọmọ Hanbali pé láà wàlá kíni ولا كرامة wàlá karama kọ́lá kò ní karama kan tá kọ́ lẹ̀. La ilaha illallah. bí bọ́dọ̀ Yesid ọmọ Muhawiyah àti òtítì ìjà sínú èyí ń dúró báwọn kásáré ga èyí tó kù kásáré dà níbo lè yí èwo ni láwọn èyí tó kù ń bí rè èso díẹ̀. أوليس هو الذي فعل بأهل المدينة ما فعل kékeré sóhun ló ṣe ní tí ọ̀dà fáwọn ará Madina ni. فيزيد عند علماء أئمة المسلمين Yesid ọmọ Muhawiyah lọ́dọ̀ gbogbo àwọn àfa Islam ملك من الملوك ọ̀kan nú àwọn ọba fanlété ju tó ni. لا يحبونه محبة الصالحين èèyàn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ nire. وأولياء الله èèyàn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ bí wòlíì Ọlọ́run bí ẹni Ọlọ́run ẹ gbọ́dọ̀ kákún wòlíì. ولا يسبونه ẹsẹ̀ má bu tẹ́ gbọ́ báwọn nísìn. ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ rẹ̀ ó ń tọ̀ wọ́n sì di màlẹ̀ òun àná ẹ gbọ́dọ̀ bu. فإنهم لا يحبون لعنة المسلم المعين torí wípé a fẹ́ kí àwọn èèyàn máa bú mùsùlùmí. لما روى البخاري في صحيحه nínú èyí tí Bukhari gbà nù sọ ìwẹ̀. عن عمر بن الخطاب رضي Umar ọmọ àtọ́bí Ọlọ́run bá wa kẹ́ أن رجلا ọlárakùnrin kan كان يدعى حمار wọ́n máa pè ní Hamar. وكان يكثر شرب الخمر ó fẹ́ràn kó máa mutí gan sàábé ni inú àwọn sàábé Ànábì máa mutí dáadáa farabalẹ̀ inú sàábé ni máa mutí. Hadisi Bukhari ni èébúkọ́ ọkùnrin tó ń pè ní Himar yìí Himar náà ni wọ́n pè ọkùnrin yẹn ń máa mutí sàábé sì ni sàábé Ànábì ni kọ́dà Hadisi Bukhari sì ni Umar ló sì gbà wá kọ́dà yìí máa jòkó tà Ànábì òun ni máa pa Ànábì lẹ́rìn tá Ànábì ọba rí Ànábì tún ẹ̀rẹ́ pé wá Mudahikur Rasul wọn máa pè ẹ lọ́ bá ń pè wá yẹn láti yóò ní tọba nbọ afa nbọ kọsi mi jẹ n sọ̀rọ̀ má da ma lẹ́nu tọba mu titan Ànábì máa ní kún lù lẹ́gba ní Himaru yẹn tọba lù tán Ànábì ò ní òtún gbọ́dọ̀ mutí ma a máa lù dáadáa n sì máa pa Ànábì lẹ́rìn Ànábì kò torí pé máa mutí ká Ànábì ò ní kó jìnnà sí wọn níjọ́ tán náà ìbàdí ẹ bá ń pè wá mo ti rí ọpẹ́ jòkó tó ń pa mí lẹ́rìn díẹ̀ a sì máa pa Ànábì lẹ́rìn kódà ẹ máa wo nǹkan yẹn kàdí ìsìnkú wá sọ̀rọ̀ tá Ànábì sọ pé. wàkàna kullama utiya bihi ila Ànábì. tọ́ba ti wá mu wádùn Ànábì tọ́ba ti mutí. darabahu. Ànábì ò ní ẹsẹ̀ lẹ́gba. faqala rajulun la. ọwọ́ adìbí ẹlẹ́ẹ̀kẹta lẹ́nìkan wá ní Ọlọ́run ọ̀sẹ̀ bí yọ ọ̀fẹ́ dáa fún ọ ni. ma akthara ma yuti bihi ila Ànábì. ma yuta bihi ila Ànábì. àyìnbá ìgbà náà máa mú ọ wá pé o mutí njojúmọ́ o ní fọtílẹ̀ ní ọfẹ́ ṣe rí ibú ni sàábé kan bu bẹ́ẹ̀. faqala Ànábì. Ànábì wa sọ bẹ́ẹ̀. la tal'an. Ànábì wa gbọ́dọ̀ sẹ́pẹ̀lẹ́ ma láyé. innahu yuhibbu Allaha wa rasulahu. bó ti wà yín máa mutí lóòótọ́ àdánwò rẹ̀ lọ́tí àmọ́ nífẹ̀ẹ́ Ọlọ́run yìí sì nífẹ̀ẹ́ mi ìfẹ́ mi ń bẹ lọ́kàn rẹ̀ yìí sì nífẹ̀ẹ́ Ọlọ́run kọ́dà Ànábì sọ fún jọ́kan pé àná yadkhulul janna wa huwa yad'ak Ànábì níbi tí ń rẹ́ni wọn tí máa pa wá lẹ́nu ẹbí sí rẹ́ni wọn yóò ti rẹ́ni wọ àlìjẹ́nà nù ń sì ọlọ́tí sì ni Ànábì sì ni yọ rẹ́ni wọ àlìjẹ́nà Ànábì ò sì le àmọ́ Ànábì ni kí wọ́n máa nà torí kọ́ máa bàa mutí má kọ́dà ń gbọ́ ọ̀dà yẹ àwọn ẹ fi kún ẹgbà rẹ̀ wọ́n ẹgbà tá Ànábì náà kò tó ni so èyí ń ta fẹ́ lò ń bẹ̀ tí sọ yìí Bukhari gbé wá ni pé Ànábì ni ẹ má ṣépèlé èyí ń ná mú lọ́wọ́ náà fi lẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣépèlé nìkan nù sábẹ́ kọ́ ìdàntà nídìí mẹ́wọ̀n.